ìtàn ìgbésí ayé bàbá Mósè Orímọládé tún ọ̀làṣẹ́ náà ni mo fẹ́ mú wá fún wa. àbí bàbá Mósè Orímọládé yìí tó jẹ́ akọni lọ́dún 1879 nínú ìdílé Àríyìbí ìyún nílùú ìlú Ìkàrẹ́ Àkókó ìyún nípínlẹ̀ Oǹdó lórílẹ̀‐èdè wa Nàìjíríà ń bí. mímọ́ ló mú gbàgbọ́ mi dúró àdàbà mímọ́ ló mú gbàgbọ́ mi dúró bí mo bá ṣubú máa padà dìde. wọ́n bí akọni yìí nínú ìdílé abọ̀rìṣà ní o. babaláwo tó gbówó dáadáa ni bàbá rẹ̀ tó sì jẹ́ wípé bàbá rẹ̀ yìí gan ní ń gbóògùn kan eléyìí tó gbajúgbajà jùlọ ìyún lábúlé wọn nígbà tá à ń sọ yìí. gẹ́gẹ́ bí ohun tí ẹni tó jẹ́ ìbátan akọni yìí tó bá wa sọ ìyún nínú ìfọ̀rọ̀wérọ̀ wa pẹ̀lú ẹ̀. ó ní láti ìgbà tí wọ́n ti lóyún akọni yìí yan akọni eléyìí tá a mú aláṣálẹ̀ yìí ìyún bàbá Mósè Orímọládé ló ti ń bá ya rẹ̀ sọ̀rọ̀ lọ́pọ̀ ìgbà lámọ́ sọ fún ìyá rẹ̀ pé kó ṣe léyìí kó ṣe tọ̀hún tí ìyá rẹ̀ bá ń ṣe kíni tí bá ń lọ sóko tí ń to kó bọ̀ bóyá ó fẹsẹ̀ kọ́ ni kọ́mọ ọmọ sọ pé mọ́ mi ẹ pẹ̀lẹ́ nígbà tó tó àkókò tí ìyá rẹ̀ yẹ kó bì gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe fún àwọn aláboyún nígbà náà yùn nílùú Ìkàrẹ́ Àkókó. máa padà dìde àdàbà mi mọ́ ló mú gbàgbọ́ mi dúró. ó nílẹ̀ kẹ̀kẹ́ eléyìí tí wọ́n máa gbé sí àwọn aláboyún lọ́rùn tí wọ́n bá ti fẹ́ bímọ lásìkò tá à ń sọ yìí. ilẹ̀kẹ̀ yìí ó ní wọ́n ṣe kí ni wọ́n máa ń pè ní ilẹ̀kẹ̀ ọwá òbòkun nígbà náà. bàbá mi wí pé. eléyìí gan ni wọ́n gbé kọ́ ìyá akọni yìí ni wọ́n gbé kọ́ lọ́rùn. bí wọ́n ṣe gbé kọ́ lọ́rùn gan ló ṣe kí ni ló fà á o tó jẹ́ wípé ìyá akọni yìí kò lóore ọ̀fẹ́ láti tètè bímọ lásìkò tí ilẹ̀kẹ̀ yìí tó wà lọ́rùn rẹ̀. wọ́n bá rò pé dáa kí ni tá a fẹ́ ṣe bó la ṣe fẹ́ ṣe bó la ṣe fẹ́ rìn tó fi jẹ́ wípé èèyàn mẹ́ta ó rìn méjì méjì. èso àjàrà. lẹ́nìkan bá ní ó dáa pẹ̀lú gbogbo ohun tó arábìnrin yìí ti ń dojú kọ yìí lásìkò tó fẹ́ bímọ yìí ẹ̀ wá gbé kínní kẹ́ gbé kúrò lọ́rùn ẹ̀. kódà àwọn ò tiẹ̀ mọ̀ gan pé báwọn bá gbé kúrò lọ́rùn ẹ̀ yóò ṣe kínní yóò bímọ. bí wọ́n ṣe gbé kúrò lọ́rùn rẹ̀ báyìí wẹ́rẹ́ ló bí. akọni tá à ń sọ yìí ó ní ìpèníjà kan eléyìí tó jẹ́ wípé gbogbo èèyàn mọ̀ ọ́n mọ́ dáadáa. àdàbà mímọ́ ló mú gbà. akọni yóò lè rìn. àdàbà mímọ́ ló mú gbà. ṣùgbọ́n kí ni àwọn tó rọ̀ mọ́ àti rin rẹ̀ yùn nígbà tó dàgbà ẹ gbọ́ dáadáa. mo sọ fún wa mo ní alágbára kan òun ni bàbá akọni yìí ló jẹ́ ìyún lásìkò tó wà láyé. akọni yìí ní kété tí wọ́n bí o náà ló fẹsẹ̀ lélẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní rìn. báwọn la jẹ́nìyàn kò sí bó ṣe lè rí bọ́tà gbòkun bọ́tà ń dìtẹ̀. lẹ́yìn tó bẹ̀rẹ̀ sí ní rìn tán ìyàlẹ́nu gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kan háà pẹ̀lú bó ṣe jẹ́ wípé alágbára ni bàbá akọni yìí jẹ́ ẹ wá wò pé àti gbọ́ wípé kí ni nǹkan abàmì yìí kó ṣẹlẹ̀ nínú ìdílé tòǹgà pé bọ́bá múdi rẹ̀ ló fìdí ẹ̀ múlẹ̀. látìgbà náà akọni yóò lè rìn títí tó fi jáde láyé. àwọn òbí rẹ̀ lóríṣiríṣi ọ̀nà ìyún eléyìí tí wọ́n ń gbà lásìkò tá à ń sọ yìí nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ń ló dojúkọ ò pẹ̀lú bí wọ́n ṣe fìdí ẹ̀ gúnlẹ̀ tí ò lè láǹfààní àti rìn yìí bẹ́ẹ̀ náà lóríṣiríṣi àìsàn ló kọlù ú. eléyìí gan ló sì fà á pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ abàmì lóríṣiríṣi eléyìí tó ṣẹlẹ̀ sí akọni yìí òun gan náà ló fà á tó fi jẹ́ wípé tọ̀ wọ́n wá wò pé dá o apá tiwa kò ká akọni yìí mọ́ kò ká ìsàn eléyìí tó jẹ́ pé dojúkọ mọ́ o wọ́n bá gbé dìgbàdìgbà ìyàn ọmọ ẹni tó jẹ́ pé ògàn ní gbégùn ìyàn tó jẹ́ eégún eléyìí tó lágbára jù yàn nílùú wọn nígbà náà nílùú Ìkàrẹ́ Àkókó ni wọ́n bá lọ yìí nù sínú ilé ìjọsìn kan eléyìí tí wọ́n pè ní St. Stephen Anglican Church tó jẹ́ ilé ìjọsìn kan ṣoṣo tó wà nílùú Ìkàrẹ́ Àkókó lásìkò tá à ń sọ yìí nípínlẹ̀ Oǹdó. bàbá mi wí pé ọmọ mi wá ṣoríire. lọ́pọ̀ ọ̀gbà ni wọ́n máa ń fi akọni yìí nìkan láti ṣe kíni láti wà nínú ilé ìjọsìn tó sì jẹ́ wípé ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè nínú ìjọ ọ̀hún gan a máa ṣe kíni a máa fílẹ̀ tó jẹ́ pé yóò kù òun nìkan ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan kí ni tó ṣẹlẹ̀ lásìkò tá à ń sọ yìí ẹjẹ́ àpàlùdà kagbòkò bòmí lọ ẹ má gbókù ńlẹ̀ o ẹ kú kalẹ̀. ọba
ṣé ẹ gbàgbé pé mo sọ fún wa pé ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ ìyún láṣàlẹ̀ ọjọ́ kan. akọni yìí ó wà nínú ilé ìjọsìn níbi tí wọ́n gbé tó jókòó sí ni o lóhun nìkan ṣoṣo. ṣùgbọ́n ẹni tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run alààyè tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run ti ìjọ St. Stephen Anglican Church yìí eléyìí tó wà nílùú Ìkàrẹ́ Àkókó nígbà tá à ń sọ yìí òun wà láyìíká ilé ìjọsìn. akọni yìí nìkan ó wà nínú ilé ìjọsìn níbi tó jókòó sí. ṣùgbọ́n ìmọ́lẹ̀ ńlá kan tàn nínú ilé ìjọsìn náà tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ohùn lóríṣiríṣi òun ni wọ́n ń gbọ́. eléyìí gan ló jẹ́ ìyàlẹ́nu sí ìránṣẹ́ ọlọ́run tá à ń sọ yìí tó sì jẹ́ wípé lẹ́yìn ìgbà tí ó gbọ́ ohùn yìí tó sì ń gbọ́ àwọn orin lóríṣiríṣi òun náà ló yọjú wọnú ilé ìjọsìn. sí ìyàlẹ́nu rẹ̀ kò rẹ́nì kankan o àfi akọni yìí nìkan tó dá jókòó ìrìnlẹ̀ẹ́lẹ̀ nínú ilé ìjọsìn náà. èmi ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá lásìkò tá à ń sọ yìí akọni yóò wà lẹ́ni ọdún 5. nígbà tí akọni yìí tó wà ní ẹni ọdún 12 àwọn nǹkan kan ṣẹlẹ̀. akọni yìí ó lálàá kan eléyìí tó jẹ́ wípé kò fẹ́ẹ̀ yé òun gangan fúnra rẹ̀ ṣùgbọ́n nígbà tó yá ó padà yé lójú àlá yìí. ó rí wípé bàbá kan wá tó wọṣọ funfun tó fún ní àwọn ẹ̀bùn 3 kan. ẹgbẹ́ àwọn ẹ̀bùn yìí wọ́n fún ní ọ̀pá wọ́n fún ní adé wọ́n sì fún ní aago ìgbàlà ẹ̀yìn o.